ọmọ Yorùbá ọmọ Yorùbá wọ́n ti ránṣẹ́ ayọ̀ sí wa o. Ọmọ Yorùbá ẹ̀rù rẹ̀ ń bà mí tó ń fi bí agbára ẹ̀ ràn, ẹ̀rù rẹ̀ ń bà mí, ẹ̀rù rẹ̀ ń bà mí, ẹ̀rù rẹ̀ ń bà mí, ọba tó ń fìdí agbára ẹ̀ ràn, ẹ̀rù rẹ̀ ń bà mí. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọba tó ń fìdí ayé sọlẹ̀, ẹ̀rù rẹ̀ ń bà mí, ọba tó ń fìdí ayé sọlẹ̀, ẹ̀rù rẹ̀ ń bà mí. Ọmọ Yorùbá, ẹ̀wọ́ ló ń bà mí. Nǹkan kan ti ṣẹlẹ̀, nǹkan kan ti ṣẹlẹ̀, kódà nǹkan òmìnira ni o. Ọmọ Yorùbá, mo fẹ́ tó àṣírí kan fún yín, mo ní bá yín sọ̀rọ̀ yìí. Mo fẹ́ tó àṣírí kan fún yín. Àṣírí ló fi hàn yín tí mo fẹ́ tú fún yín, méjì péré ni. Méjì péré ni. Ẹyọ kan nú ẹ̀, ọjọ́ bá Tinubu ló ṣe fídíò yẹn. Wọ́n ní pọ́sọ́rọ̀ bá Tinubu ló ṣe fídíò yẹn, bóyá arọ́ ni, bóyá òótọ́ ni. Allegedly ni. Torí ẹni tó pè mí yìí, nígbà tí mo rí kọ ẹ̀gbọ́n yé mi gan lẹ́nu. Ẹni yóò pè mí rí, kí ló dé? Ọlọ́pẹ́ ibi ẹ̀mí, ìgbè tí mo pè é yìí, fọ́mẹ́lẹ̀ tó rẹ́ fún ọ yìí, fọ́mẹ́lẹ̀ tó jẹ́ ẹnu ni o. Kódà àwọn tó jẹ́ agbẹnusọ ààrẹ wọn tí ì sọ. Ọmọ Yorùbá, àwa ń sọ fún yín pé àwa kì í rántí olọmọ nínú sẹ. Gbogbo nǹkan tí ó bá pa ọmọ Yorùbá lára, táwa bá ti gbọ́ báyìí, àwọn ọmọ jáde láti wá mú wá etí ìgbọ́ yín. Ọmọ Yorùbá, ẹ̀yin ni, Ọlọ́run ni, Ọlọ́run ni, mímọ̀ ṣe wa kọ́, agbára Ọlọ́run ni, oníṣe ogbélé fún wa, tó ti mọ̀ pé ìran àwọn ọmọ Yorùbá wà lóko ẹrú. Àwọn ọmọ Yorùbá bá jàjàbọ̀ lóko ẹrú wa Nàìjíríà, òun ní fi ń fi ogun àṣírí ní fi hàn wá. Ọmọ Yorùbá, àṣírí tí mo mú wà iṣẹ́ wọn pé tó máa mú àṣírí, tó máa tó àṣírí síta, ló máa dùn máa nínú, ló dùn ọmọ Yorùbá nínú. Torí pé àṣírí tí mo fẹ́ tú iṣẹ́ kìí ṣe torí tèmi nìkan, tó gbogbo ọmọ Yorùbá ni. Mo tọ̀ pé tó máa tó àṣírí síta, inú ọmọ àwọn Yorùbá gbọ́dọ̀ dùn sí, inú wọn gbọ́dọ̀ dùn sí. Tí o tó fẹ́ tù síta yìí, ẹ bá mi kún fídíò kọ́ lọ dáadáa, tó a fẹ́ kí United Nation kó rí fídíò yìí. A fẹ́ kí United Nation kí wọ́n rí fídíò yìí, kí wọ́n á wo gbogbo àwọn ìwà burúkú, ìwà àbàjẹ́ tí Nàìjíríà wù fún wa. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjìrè, ẹ jẹ́ ká ṣe gbòòsà 12 fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ. Gbòòsà, 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 àti bàbá wa òmẹ́rìtọ̀ Professor Banji Akíntóyè náà. Ẹ jẹ́ ká ṣe gbòòsà fáwọn náà, torí tí ìbá ṣe ọlá Ọlọ́run, ọlá wọn, ibo ní gbogbo àwọn Yorùbá, ibo làbá fojú sí báyìí. Ṣé gbogbo àti àwọn Nàìjíríà tí wọ́n ń tú síta ní ìsìn, ṣé yóò tú sá? Ṣé yóò tú ọmọ Yorùbá? Ọmọ Yorùbá, àwa ń sọ fún yín pé àní Nàìjíríà ò fi wọn ò mú léré fún wa, wọn ò fẹ́ ká rí nǹkan ajé wa lò, wọn ò fẹ́ kí nǹkan ajé wa kó ṣe àǹfààní fún wa. Ọmọ Yorùbá, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni pé òdúbọ̀ ń tó àṣírí àwọn ìjọba Nàìjíríà síta fún wa. Ó jẹ́ ká rí ìwà burúkú tó wà lọ́wọ́ wọn. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá, àwa ń sọ fún yín pé àsìkò tá a wà yìí, àsìkò tá a fìmọ̀ ṣọ̀kan, táàrí yín pé a kò lábẹ́ ẹrù Nàìjíríà la wà yìí. Ọmọ Yorùbá, àníṣe ìfọ́mẹ́tì tó mú wá fún wa ìfọ́mẹ́tì tó sọ pé tá a bá wù, tá a bá gbọ́, inú gbogbo dùn. Torí wọ́n pé ibi tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ tí wọ́n ṣiṣẹ́ dé, ibi tí bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n ṣiṣẹ́ dé, wọ́n wá rí mọ̀ pé ibi táwọn ìlú ṣiṣẹ́ dé àwọn bọ́lọ̀ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ ohun tó ń lọ ní fi wá sí ìsíta fún wa. Láyé ká mú wá láfẹ́ ìnàkẹ́ ibi tá a yín gbọ́. Wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá gan ni o, wọ́n ń pa wá nílẹ̀ Yorùbá gidi gan ni o. Àti ti tú o, àti wọ́n ti tú. Ọmọ Yorùbá, àti wọ́n ti tú. Mo jù bẹ́kẹ́ bá mi pín ètò ìkọlọ dáadáa.
ọmọ Yorùbá ẹ bá mi pín fídíò kan lọ dáadáa. Àìsí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀gán tá à ń ṣe. Gbogbo àwọn mineral resources wa pátápátá ni àwọn health military làwọn fi ń sọ̀rọ̀ ló fi ń sọ̀rọ̀ ajé ló fi ń sọ̀rọ̀ ajé. Torí bó tí wọ́n àtàkì wọn nínú ìlú tí wọ́n bá pa wá tán tà ní wọn mọ́ àsáwọn kan ní bẹ lábẹ́ wọn àsáwọn kan ló ń bẹ lábẹ́ wọn tí wọ́n rán wọn sí wa kí wọ́n pa wá tán torí nǹkan tí wọ́n rí lórí ilẹ̀ wa, torí nǹkan ọrọ̀ ajé tí wọ́n rí lórí ilẹ̀ wa, tí wọ́n fẹ́ ká dáwà ọmọ tó wà ní nǹkan yẹn ká dẹ̀ gbádùn òun ló fi wà burúkú yẹn fún wa. Àwọn ọmọ Yorùbá ẹ bá wa pín ètò ìkó lọ dáadáa sẹ́ẹ̀, ẹ bá wa pín ètò ìkó lọ dáadáa kó wá wo àṣírí tí mo fẹ́ túta yìí. Ọmọ Yorùbá eléyìí ṣeré mọ́ kì í ṣàwàdà mọ́, ohun tó ń lọ là mú wá fún yín, ohun tó ń lọ là mú wá fún yín àti tó ń lọ là mú wá fún yín. Gbogbo àwọn mineral resources wa, góòdù ni o, bítúmẹ̀ntì ni o, gbogbo nǹkan tó jẹ́ ọrọ̀ tó yẹ káwọn ọmọ Yorùbá ká máa proud lórí ẹ̀, tó yẹ káwọn ọmọ Yorùbá ká máa jẹ̀gbádùn ẹ̀, òun ni gbogbo àwọn olórí ibú yìí ni wọ́n ń jẹ ní daily basis. Òun ni wọ́n fi ń kọ́ ọ̀jọ́ lójoojúmọ́. Mo gbọ́ pé airport kan wà ní Kogi State, airport yẹn nǹkan burúkú wọn fi dá lára ọmọ Yorùbá, nǹkan ara burúkú náà fi dá lára fún wa. Àwọn gọ́ọ̀fúnà míì kan ò mọ̀ pé nǹkan bá wà bẹ́ẹ̀ yẹn. Tẹ bá rí nǹkan tí wọ́n rí síbẹ̀, tẹ bá rí àwọn nǹkan bànújẹ́, àwọn nǹkan burúkú, àwọn ìjà ogun tí wọ́n lọ fi pamọ́ síbẹ̀, tí wọ́n lọ fi pamọ́ síbẹ̀, ẹ̀rù Ọlọ́run bá yìí. Ọmọ Yorùbá àníṣe ìfowópamọ́ mú wá fún iṣẹ́ ìfowópamọ́ jẹ́ ni o, allegedly ni o. Helicopter òun náà máa ń kó àwọn kan yẹn fún wọn, òun wọn ìbẹ̀ ló ti má di kó kiri náà tàn báyìí ló gbé láti bẹ̀ ló gbé lọ fún tẹ̀síwọ̀n tó fẹ́ gbé lọ fún. Kí ló dé? Sikiri airport ló fi ṣe o, Sikiri airport níbẹ̀ jẹ́, kódà ọ̀pọ̀ àwọn gómìnà kan ò mọ̀ nípa ẹ̀, wọn ò gbọ́ nípa ẹ̀, tó jẹ́ wípé ìwà burúkú ló fi airport náà fi wù fún gbogbo ọmọ Yorùbá. Tó ibẹ̀ ni wọ́n ń kó ọrọ̀ ọjà olówó nǹkan ogun ibẹ̀ wọ́n kó sí, wọ́n wàá fi helicopter wọ́n fi wá máa kó lọ bí wọ́n fẹ́ kó lọ. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká finá sórí ilé sùn, ẹ má jẹ́ ká finá sórí ilé sùn, àṣírí ti tú o, àṣírí ti tú. Lóòótọ́ àwọn ò fọwọ́ sí wà Nàìjíríà, àmọ́ tí ẹni yẹn bá ṣe nǹkan tó ṣe nǹkan tó dáa, ẹ jẹ́ ká yìn information tí mo wá fún yín iṣẹ́ láti Aso Rock ni mo ti rí information yẹn, ni mo ti send ẹ̀ sí mi, kí a lè bá àrùn ẹ̀rí nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́nu mo fi send ẹ̀ pé kí wọ́n á sọ síta fẹ́ yẹn wa ẹ gbọ́. Eléyìí kì í ṣàròsọ, lóòótọ́ mo Yorùbá ní Tinubu àwọn sọpọ́ọ̀tì wọn àsọpọ́ọ̀tì àbíṣàn wọn torí wọn ò fẹ́ ohun táwa fẹ́, Yorùbá ìṣẹ̀lẹ̀ àwa fẹ́, àwọn ọ̀fẹ́ wà Nàìjíríà mọ́. Láì bá ó ti wà lórí àléfà tí wọ́n wà ní ìsìn gan, àwọn ò tí ì ayé ìgbádùn táwọn ọmọ Yorùbá lọ́rẹ̀ ká jẹ nínú ìjọba àti ìrì jẹ. Àmọ́ èyí tí wọ́n ṣe yìí gómìnà táwa gbọ́ nípa wọn yìí, ká sọ́ọ̀tà ló dáa, káwọn ìwọ̀n bá mọ ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá, ó lè bá mọ tó ń bọ̀ nílẹ̀ Yorùbá nípa Sikiri airport ibẹ̀ wọ́n ní ti ibùdó ìbọn ló di everything, gbogbo òkú owó ibẹ̀ ló wà. Èmi kọ́ mọ sọ o, information allegedly tó wá láti reactions wọ́n sọ́ta fún yín ni tẹ́lẹ̀ bá mọ́ gbogbo ìwà bàjẹ́ ìwà burúkú táwọn pípù yìí tó fẹ́ wò fún wa lórí Yorùbá. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde,
wọ́n mọ̀ pa wá wọ́n mọ̀ jí wa gbé kì í ṣàyẹ̀mọ́ wa kì í ṣàyẹ̀mọ́ wa kì í ṣàyẹ̀mọ́ wa ọmọ Yorùbá kì í ṣàyẹ̀mọ́ wa kì í ṣe àyẹ̀mọ́ wa bá fídíò Síkírù Depot dọ̀ràn yìí ẹ rí Síkírù Depot yẹn àṣì tó tú táníkà wá fi síta fẹ́ èèyàn wà lélẹ́ báyìí kí ló dé àti ń pawó fún ọmọ Yorùbá pé ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká gbèjì lójú ohun wa kámọ̀kan tá à ń ṣe ẹ wo fídíò airport yẹn. Look at the cost of ignorance on Nigeria. Few greedy people come set up company here. Capital Flight, maybe this is a limestone company. See Airstrip, maybe Airstrip with this. No be plane takeoff with this. See Airstrip now, see the ending. Airstrip takeoff for inside Kogio, where they say Kogi no get airport. See airport inside Kogio, Airstrip. Inside Kogi State. See now, see the end. Nigeria. Finished. This is the cost of making semi-illiterate or complete illiterates in charge of your purse, your administration. They don't care. They are down, so they fear no fall. They leave it, destroy whatever. They don't care as long as they secure their purse, because they have no means of livelihood, and you just gave it to them. So they're gonna finish it. Look at it. It's just not far from Mopa. Damn it. Airstrip in the this illegal mining, they use choppers. They procure arms exactly the same way as our military were doing in the South. They give them arms. They use choppers to come and cut away the gold, and they take them out of this country and make billions of US dollars. And the federal government is not doing what it should be doing. I took this letter to the former president when I was national chairman of APC, and I said, call the general to give you more brief. In fact, what is happening, or what subsequently happened in that part of the country, was exactly what the general told me was going to happen. Because these guys have been weaponized by the illegal big men who deploy them, secure territories, and the weapon is meant to protect the Chinese and other foreigners who they actually employ to carry out the mining. And on occasion, they use the same weapon to carry out banditry, kidnapping, and all of the terrible things that are going on. Chief of Committee Chairman of Defense Staff, tell the defense I said so. That with some retired military officers, army officers are involved in it. The day we can't tell the truth, this country cannot flourish. We can't change our, when it affects our people, we are at our best. We talk strong. Some other people appear to be above the law. That is what is going on with solid mineral. It is not that we don't know where it is. We have a whole survey of where we have what across the length and breadth of Nigeria. We also know, everybody complaining about certain people from certain nationalities. How they got here, even as we are talking now, they are doing those illegal mining. And those guys are getting richer when I know it's getting poorer. But we carry the consequences of banditry, kidnapping, and other thing, which these on illegal armed men, which they equip. Sir, who can afford to buy a chopper to land in an illegal mining site, cut away gold,
return to Sediti, and then on the way to airport, bam, take them out of the country. This is happening. So I agree with you, but my position is that we shouldn't, as senators, be lamenting. As senators, we should fix the problem. We should tell the executive, you must deploy exactly the same force that you deploy against illegal oil bunkering. That same force should be deployed to deal with criminals who are money. When I say criminal, it can be a retired general, it can be a retired permanent secretary, it can be a retired trade unionist or a retired labor leader. Whoever is involved, they should be dealt with. Let Nigeria see that we are not condoning this. We are not lamenting what is going on. I can't pass away. Wait to hear you. Fídíò òyìnbó ti ń ṣe pẹ̀lú àwọn èèyàn wa ó ní ṣe. Those involved in this illegal mining, no permanent solution to our problem. Choppers. They procure arms. Àwọn Nigeria missionary àtàwọn permanent secretary ẹwù fídíò tí mo tún pè ní tí mo lè dárúkọ yẹn. Ẹwù àwọn ìwà burúkú tó ń fún wa. Ẹwù àwọn ìwà burúkú tó ń fún wa. Ẹwù àwọn ìwà àdáradá ìwà àbáyéjẹ́ tí wọ́n ń fa ọmọ gbogbo south west. Ẹ wo tó ẹ kú rí bẹ́ẹ̀ àwọn náà wọ́n gbogbo nǹkan yẹn wọ́n lọ wá góòlù wa wọ́n wà abẹ́rẹ́ kọ́mpútà wọ́n fi kó lọ airport secret airport yẹn wọ́n àwọn kó lọ minor side náà kókó wá kó lọ bẹ̀ yẹn tí ẹ ti rí nínú Kogi secret airport láti bẹ̀ wọ́n fly out tí ẹ ti gbogbo wà burúkú tó ń fún wa ní Yorùbá ọmọ Yorùbá ẹ sáàyè fídíò secret airport yẹn abẹ́ẹ̀rí kò sí nǹkan tí ó ń fún lókè tó sì ń bẹ secret airport ní Kogi ló wà àṣírí tá a mú wá fún síta nìyẹn gbogbo nǹkan tó jẹ́ owó ajé tiwa tó yẹ ká mọ gbádùn ká mọ fẹlá àwọn wà á kó gbogbo ẹ̀ wọn kò lọ wọn mọ dá fẹlá lọ́dọ̀ ara wọn ọmọ Yorùbá ọjọ́ ìgbà tí gbélé dáa òun làbí ń pariwo fún yín pé sẹ́ẹ̀ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká jà fún òmìnira tiwa gangan àwọn olórí bí wọn ò nífẹ̀ẹ́ wa o wọn ò nífẹ̀ẹ́ wa o àpò ara nìkan ni wọ́n ń dùn o wọn ò nífẹ̀ẹ́ wa pàápàá àpò ara tiwọn ni wọ́n ń dùn eré táwọn ọmọ àwọn fi rí jẹ tó fi rí mu táwọn ọmọ wọn fi rí jẹ tó fi rí mu òun ni wọ́n ń sá o wọn ò sáyé ti àwọn mẹ̀kúnnù o wọn ò sáyé ti àwọn mẹ̀kúnnù pàápàá àwọn mẹ̀kúnnù tí àti ìjẹ yìí àwa gangan ló yẹ ká jà fún wa ẹ jẹ́ ká gba wálẹ̀ lọ́wọ́ wọn kó yé jẹ wá máyé mọ́ kó yé jẹ wá máyé mọ́ àsìkò ti tó kí ló dé àwọn nǹkan tí ó jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní kàbá tí wọ́n fẹ́ kí Nàìjíríà kún nílé yìí o tó mọ̀ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ tó kún fún wàrà àti oyin ni àti ilẹ̀ Ìgbò òun ló fà á tí wọ́n fẹ́ kí Nàìjíríà pín torí nǹkan tí wọ́n ń jẹ nínú ilẹ̀ wa àti ilẹ̀ Ìgbò tí wọ́n ń jẹ òun ló fà á tí wọ́n pa ó pé sí àwọn ọ̀fẹ́ tí Nàìjíríà pín ló wà Nàìjíríà náà ni sọ wá yẹ kí ọmọ Yorùbá nígbà tá a ti rí àṣírí ní ìsìn sọ wá yẹ ká lajú wálẹ̀ tí kálùbọ̀ tún kò wọ̀ tí kò yẹ ká gbà kan wá lọ́wọ́ wọn káwọn náà ká lè mọ̀ ṣèlú tiwa lọ́tọ̀ ká lè kẹ́ tá a rí àti tá a túta yìí kó lè bá wúlò fún wa káwọn náà ká lè bá mọ jọ̀wọ́ ẹ fúnra wa ká mọ jọ̀wọ́ ẹ fúnra wa bóun náà bá ti dáa tó bóun náà bá ti dáa tó ọmọ Yorùbá gbogbo àyè tá a mú wá síta fún yìí gbogbo ẹni wọn mọ̀ nǹkan tó ń lọ gbogbo ẹni wọn mọ̀ nǹkan tó ń lọ gẹ́gẹ́ wọn mọ̀ nǹkan tó ń lọ òun ló fà á tí wọn fẹ́ kí Nàìjíríà pín ẹ bá wa pín kínní nǹkan lọ dáadáa kí gbogbo ìjọ àgbáyé bá mọ̀ pé àṣìwọ̀n míì ju títú àṣìwọ̀n míì ó ju títú wa lọ́wọ́ kó lè bá mọ̀ pé lára ìdí tá a fi tọ́ pé dandan ìran Yorùbá gbọ́dọ̀ kó lóko ẹrú lélẹ̀ lára ìdí tí bàbá wa Professor Banji Akintoye tó fi ń pa ó pé sẹ́ẹ̀vìtàmílẹ́sẹ̀ la fẹ́ lára ìdí tí bàbá wa Sunday Adéní Adéyẹmọ fi ń pa ó pé ọmọ Yorùbá bọ́lọ̀ bọ̀ lóko ẹrú bí wọ́n ti ń kó nǹkan wa ìbò ti ń kó lọ táwọn nìkan lọ dájẹ́ yìí kò
kò tún àfọwọ́ àfẹ́mọ́